Latest ní o, ẹ wò ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie, Sister Rebecca òun la tún bá yín gbé wá. Eléyìí tún ń bọ̀ lọ́nà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, kẹ bá mi like, ẹ comment láti lè jẹ́ kí movie yìí kó tètè jáde. Torí tẹ bá ṣe ń like, tẹ ń comment, òun ni a ṣe tètè gbé movie yìí jáde àti wípé tó bá ti jáde, ẹ wà lára àwọn ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ mọ̀ wípé fíìmù yìí ti jáde. Ìyẹn ni wípé a máa notify yín, ẹ dẹ̀ wà lára àwọn tó kọ́kọ́ gbọ́ notification pé fíìmù yìí ti jáde. Sister Rebecca yìí ó jẹ́ comedy, ó jẹ́ drama, ó jẹ́ àgbéléwò tí a lè wò kọ́gbọ́n. Ẹ̀yin tí ẹ máa like drama erékéré ó wà nínú eré. Wùmí Toríọlá, Bàbá Kọ́lé Òṣógùn wà nínú eré. Olaiya Igwe, gbogbo àwọn òṣèré jàǹkànjàǹkàn gbogbo wọn ló wà nínú eré yìí. Ẹ wò ìpàdé tinú eré o. Bóyá Sister Rebecca borí ọ̀tá bí kò borí, ẹ jẹ́ ká pàdé nínú eré. Lákọ̀ọ́kọ́ náà, èmi like Olaiya Igwe, mo like erékéré, mo like Wùmí Toríọlá. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ á pàdé nínú comment section.